tá bá sọ nípa ìṣègùn ìbílẹ̀ a rí pé ńlá nínú àwọn iléeṣẹ́ náà ni iléeṣẹ́ Baba Aládùn wà látàrí bẹ́ẹ̀ ti gbébí kalẹ̀ tẹ̀ tún ní àwọn ewé nínú ọgbà yín ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ilé sà orúkọ yín lẹ́kọ̀ọ́ rẹ̀. orúkọ mi ni Odùkọ̀yà Aládùn Sharafaddeen alága ọ̀dà iléeṣẹ́ Aládùn Herbal Research Center tá a wà nílùú Abẹ́òkúta iléeṣẹ́ wa lẹ́wà yìí ẹ rí i pé ẹni bí a ní pé tó bá débi a ní ṣe iléeṣẹ́ ìgùn ìbílẹ̀ náà ní ṣe àbá oníṣègùn ní ibà yìí pé bí iléeṣẹ́ ìgùn tó máa ń lọ bí kò gba yàrá kan láàrin ilé ni àwa náà ti wà ní bẹ́ẹ̀rì nígbà kan àti lò bẹ́ẹ̀rì àti lò sáà bẹ́ẹ̀rì nígbà tí iṣẹ́ wa dáa à ń improve náà la fi débi tá a dé àwa ní báyìí nìkan àtúnirú ilé yìí náà ní Màtọ̀gùn iléeṣẹ́ báyìí tó ń ṣe ògùn ìbílẹ̀ tó ń gba òǹtẹ̀ ìjọba sí àní so wọ́n tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara yọjú sáwọn oníṣègùn tó ń sọ òdodo tó ń mọ̀ ń pa ẹ̀ dáadáa tó ń pa ewé àti egbò olóògbé ọlọ́dọ̀ Ọlọ́run wà wà dáadáa. ẹ jẹ́ ká wáyà sí àwọn ewé tẹ gbìn sínú ọgbà yìí ó ní ìdíjà fi gbogbo ẹ̀ síbí ṣe rí tẹ́wádé hospital wọ́n máa ń ní àwọn kan tó máa ń pè ní tó máa sáré lò emergency drugs bẹ́ẹ̀ náà lára náà ní emergency herbal medicine herbal leaves ṣé ti yé sìn tó yẹ pé tí a sáré ẹni yìí kí ló ń ṣe ẹ sáré gbé báyìí fún sẹ̀kọ́ ọ̀hún tó bá kọ́ mu ààrẹ abalẹ̀ ewé kan ẹ rí pé nígbà kan tí àwọn olóyìnbó tó promote chloroquine wọ́n ṣe chloroquine brand lóríṣiríṣi wọ́n lo ewé dóngóyárò nígbà tí yá wọ́n ní chloroquine yẹn wọ́n ló máa ń àfẹ́ tara wọ́n á ní kó máa lo artemisia artemisium yẹn family ewé kan ni ìkọ́nà àwọn family yẹn ni ewé artemisia òun la pè láti Kenya àti bí gẹ̀ẹ́tẹ̀. Kenya kò sí Nàìjíríà ń bí ni. wọ́n ní kò wù ní Nàìjíríà bọ̀ ní ìsèmọ̀ tí wọ́n bá ní àwọn processing yẹn ó ti ń padà wù. ibi báyìí. ibi òun ni so tí èèyàn bá ní ibà tó máa ń kọlu brain ibà káàdì pé tí bàbá múyàn tán wọ́n ní ibà ìgbóná á dẹ̀ máa ṣe wọ́nranwọ̀nran á kọ́ gbó fún tọ̀ á rẹ̀ àwálẹ̀. ó lè sàn di alágànná. bẹ́ẹ̀ni àwọn akọ ibà náà máa ń pè. so ewé yìí. so àwọn olóyìnbó náà pè lóṣìṣì pé ó affect brain ni ìyẹn dó báyìí ewé etí erin náà ń pè léyìn ewé etí erin kí ló òyìnbó ẹ̀ náà. aloe vera ni aloe vera iṣẹ́ tó ń ṣe pọ̀ bí ti ṣe ó dáa tí àbá lè máa ní nílé kóra máa gé díẹ̀ ń bẹ̀ kó máa mú ó ṣe kó mú ó ní juice nínú ó dáa púpọ̀ then wọ́n fi ń ṣe ìpara wọ́n dẹ̀ fi ń ṣe ó máa ń jẹ́ kó máa ń boost immune system náà. téèyàn bá ń jẹ ilé tó èmi náà èmi kan ti já díẹ̀ jẹ báyìí kí ni ó ṣe lára èèyàn. yes n tó ṣe náà ni pé èèyàn pọ̀ mí lè dùn gbẹ ni tí wọ́n pọ̀ mí lè gbẹ because gbogbo ara wa tẹ̀ ń wò yìí Ọlọ́run dá ara wa débi pé a ní àwọn hormones kan lára tó máa ń ṣiṣẹ́ lẹ̀dẹ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ wò ó sìn jẹ́ kí n sọ pé node ọmọ kan nígbà tó pé tó máa ń wu iṣẹ́ ọrùn ẹ mọ lymph node iṣẹ́ ọrùn akọ̀tà kókó báyìí sára ó wà níbi pẹ́ẹ́rẹ́ bí àwọn kìnìún yẹn wà káàkiri inú ara wa akọ̀ sóbi kókó ó ti wà nú ẹ̀ ṣe node ni tó yẹ pé ibẹ̀ yẹn tí nǹkan bá ń ṣèyàn á fi hàn ní sáà pé nǹkan ń ṣèyàn yẹn fún tí a fẹsẹ̀ kọ́ ń sìn fẹsẹ̀ bá dégbò pẹ́tẹ́lẹ́ á sáré wù níbi ẹgbẹ́ pẹ́tẹ́lẹ́ yẹn sọ pé pain nìkan ń ṣe èèyàn bẹ̀rẹ̀ nìyẹn kí ni pẹ́tẹ́lẹ́ yẹn tó wù yẹn ń ṣe ni pé ó ń fáìtì àìsàn tó wà ń bẹ̀rẹ̀ ni. so kútẹ́lẹ́ tó bá wà ń bà yìí. ó ń fáìtì àìsàn kan ni ọkàn ṣèyàn lára ni. ẹsẹ̀ tó wà lọ́mọ ike tó bá ní iṣẹ́ ọrùn táwọn ọ̀rọ̀ wa ń pè ní iṣẹ́ ọrùn bí kókó tó wà báyìí yẹn ẹsẹ̀ bó ṣe yọ yẹn ó ń sọ pé kòkó ń ṣe ọmọ yẹn kí ni yẹn ń fáìtì àìsàn yẹn lọ́wọ́ ni. lọ́wọ́lọ́wọ́ immunity nìyẹn dàbí ló wà fún. ó sáré jáde ó sáré ń fáìtì àìsàn yẹn kò tí ì sè so tí ẹ bá ń lo ewé etí erin yẹn. etí erin yìí. àwọn gbogbo àwọn kinní yẹn wọ́n máa lágbára lẹ̀ so ẹni àìsàn tó bá ń bọ̀ ó máa fáìtì ara yẹn. sáàpù ní pẹ̀lú mi tó wà níbi ẹ̀fọn wà tẹ̀fọn bá jẹ báyìí sí àárẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀fọn tó jẹ́ yóò dẹ̀ ń jẹ lómi lẹ́gbẹ̀ẹ́. bàbá òyì tẹ sọ pé ó wú yìí náà ẹlòmíì tó máa lọ́wọ́ pírètì ẹ. ìyẹn tún yàtọ̀. tápó ti tọ́wọ́ tó wá di pé wá wú kókó ọ̀tọ̀ ní kókó àbí growth àbí lump ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn o. so tó wá ti di lump tó kó tó wá di ìyẹn ó ti di nǹkan míì cancer ó ti di anything ìyẹn tó ọ̀tọ̀ but à ń sọ nípa yìí pé èyí tó máa ń fight àìsàn tó ń pè ní dìgbòlùjà nínú ara ó máa ń boost ẹ. eléyìí tá a rí kí ló kọ eléyìí sà. ewé ẹ̀yìn olóbele lẹ́yìn tó ń pè ní ẹ̀bìbí sowó
ìbísowó. So àwọn èèyàn ń lò fún oríṣiríṣi nǹkan ó tó dáa fún ọtún ṣe jẹ̀díjẹ̀dí náà wá pa ẹgbẹ́ kòrò díẹ̀ àwọn ìṣègùn jẹ̀díjẹ̀dí. ṣé ìyẹn olóbe yìí wọ́n kì í sínú àgbo ni wọ́n kì í sínú omi ni wọ́n fi nǹkan mí kún ni. wọ́n á ṣe bẹ́ẹ̀ tó bá kì í báyẹn tó bá fi ṣe wọ́n á lọ wọ́n á mú ẹ̀yìn ẹ̀dìẹ̀ wọ́n á fọ́ sí wọ́n á fi ṣàṣìjẹ fẹ́ tó bá ní ìdíyọ tó ń yàgbẹ́ ẹ̀jẹ̀ ó dáa fún un. òkè téèyàn bá ń yàgbẹ́ ẹ̀jẹ̀ eléyìí ẹ̀yìn olóbe yìí wọ́n wá fọ́ ẹyin sí ẹyin ìbílẹ̀ ẹyin ẹ̀yọ̀kan ti bílẹ̀. wọ́n á mú ọparun wọ́n á fi ró wọ́n á máa fi rò lórí iná òun ló ń tọ́ máa fi jẹ́. bẹ́ẹ̀ bá eléyìí bẹ́ẹ̀ bá lè ṣe fún yẹn kọ́ ṣé wọ́n lè kàn sí gbà. àtàwọn wà ń bí fún náà nìyẹn. nọ́mbà yín bẹ́ẹ̀ náà kàkà. nọ́mbà wa ni 08028121088 07031002744 nọ́mbà wa nìyẹn. ewé ìfinrin lélẹ́yìn. ìfinrin. ewé yẹn tó pè ní basil leaf. basil. ó nìyẹn. o ti máa fẹ́ lè ṣe pẹpẹ soup. ọmọ yẹn pẹpẹ soup yẹn máa ń gbó mu ṣé ti yé ó dáa fún jẹ̀díjẹ̀dí ìyẹn ewé ìfinrin yẹn ó dáa fún jẹ̀díjẹ̀dí so nìyẹn ewé ìfinrin nìyẹn. a tún ní lettuce leaf tá à ń pè ní ẹ̀fọ́ yánrin. ẹ̀fọ́ yánrin. onílé eléyìí ẹ̀fọ́ yánrin lettuce leaf. ṣé ọmọ bí ń ṣe bẹ̀ ni àbí ọmọ ń gbélé náà. wọ́n fi ń ṣẹ̀fọ́ náà ó lè tún dáa láti fi ṣe àwọn oògùn tó bá ń dààmú obìnrin nínú wọ́n fi ń ṣàṣejẹ tó bá ń dààmú obìnrin nínú. ṣé obìnrin tó bá ń wọ́ ọmọ àbí tí. owó tó bá fi ń kún nǹkan tó fi ń ṣiṣẹ́ ẹni pé àwọn ewé tó wà níbi tá a gbìn síbí ewé pàjáwìrì máa jẹ́ tíyẹn lè sáré mú. ìpè ìkan ṣe dé gbé báyìí ní emergency nítorí sáré mú. ó sì wà ń bí ó sì wà ń ọgbà. ilé ìkọ́mọ̀ dáadáa gbogbo yẹn ló mọ̀ ṣé ẹ mọ̀. àmọ́ o ewé làálì nǹkan tó pèlè ewé làálì rè iṣẹ́ ò lè ewé làálì ń ṣe o. ibà àgbo typhoid ó ṣe fún àgbo typhoid bó a máa tó à ń lò fún nǹkan kan tó jẹ́ pàjáwìrì etí ẹ̀sìn tí wọ́n bá gbé èèyàn dé ẹlẹ́mìí máa gbé dé ó máa wà unconscious ṣé àmì tẹ́sí oníbàṣẹ máa ń lò yẹn tó jẹ́ nǹkan àwọn àṣírí àwọn àgbàlagbà. àṣírí àwọn àgbàlagbà ni. bí ẹ̀ ṣe jẹ́ nìyẹn àwọn ewé yẹn náà ni àtúnṣọ́npa ilé yìí àtúnṣọ́npa ewé lettuce kìíní yẹn. yìí ń kọ́ eléyìí búlù dáadáa. ṣe rí ewé yìí igi ni ìtàkùn egbò ìpẹ̀tà ni ìtàkùn ẹ̀ la máa ń lò àlọ́ ewé ọ̀hún ìtàkùn ẹ̀ ni. ewé ẹ̀ ò ṣe é lò ní. egbò ẹ̀ egbò ẹ̀ la máa ń lò dókò egbò ẹ̀ ń ríṣì ju kiri lọ wọn la máa ń lò ìtẹ̀ ń wo bẹ́ẹ̀ ń sìn tájú. bàbá ìtẹ̀ tó wá gbé sáàrin yìí bóòlù àárín ṣe jẹ́. ṣe rí àárín tẹ̀ ń wò yìí fẹ́ṣà ewé ló wà ń bẹ̀ ewé tẹ̀ ń wò yìí ọ̀rọ̀ adẹ́tẹ̀ nìyẹn. ọ̀rọ̀ adẹ́tẹ̀. ọ̀rọ̀ adẹ́tẹ̀ ni ọ̀rọ̀ adẹ́tẹ̀ jẹ́ ingredient gidi tó jẹ́ pankọ́gbì tí àgbọ̀dọ̀ máa ní pé ó wúlò púpọ̀ à ń láti máa ní nítòsí láti fi àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. eléyìí ó máa ń wù wọ́n pè ní ọ̀rọ̀ adẹ́tẹ̀ ìtàgísẹ́gbẹ̀ yẹn wọ́n pè ní ọ̀rọ̀ aláàgó nìyẹn. ọ̀rọ̀ aláàgó òyìn táwọn wo yìí kò ń ṣe ayéwé kì í ṣe iṣẹ́ lásán ló ń fi lè ṣe báyìí o àti pé ó dá dúró ni. ó dá dúró lọ́tọ̀ ẹni pé ẹgbẹ́ à ń kẹ́ ni. là ń kẹ́ ni. ṣe rí ewé yẹn tí wọ́n ní mo fẹ́ rà á rira o mi ní òsì o tí wọ́n fẹ́ ra egbò yẹn á rira o ṣùgbọ́n ó jẹ́ ẹ̀ ó ṣòro rí ó jẹ́ ẹ̀ la máa ń lò. ó jẹ́ inú eléyìí gangan. ṣe rí ó jẹ́ inú ẹ̀ yẹn bàbá ńlá apá àwọn ni tí a bá ní ẹni àìsàn lára ṣíṣe tó jẹ́ infection tó lágbára gan àbí virus tó lágbára gan ó ní bá ṣe ń lo. bàbá tó lè pa kánsà. wọ́n ní gbogbo akọ́ṣẹ́ àǹsá lóòrùn ká tọ́jú ẹ̀ ó jí ẹ̀ nìyẹn arígbébó ìwà yìí gan ẹ̀gbìn kankan mi kú. àwọn o àfi gbọ̀ngàn kún tó pé ó jí ẹ̀ la máa ń fà àdè lè rí ó jí ẹ̀ ládọ̀ eléwé ọmọ. eléwé ọmọ ò lè eléyìí náà kò pọ́n bí ìyá ẹ̀kọ́ ògèlè méjì ni. a ní fáàmù fún lọ́tọ̀. ok a ní botanical garden ní Alábàtà. tó jẹ́ ti bàbá aládò gan. bàbá aládò botanical garden ó wà níbẹ̀ a máa lọ síbẹ̀ níjọ́ kan. nílùú Abẹ́òkúta yìí náà. Abẹ́òkúta yìí ló wà a ní over 67 acres níbẹ̀. 67 acres. ìwé ta fi ṣe àwọn oògùn tó ní NAFDAC yẹn ibẹ̀ la gbìn sí a máa lọ bẹ̀ ẹ rí i pé a ní ilẹ̀ tó pọ̀ bá ṣe ní iléeṣẹ́ ìṣègùn ilẹ̀ tó pọ̀ nísà ń ta àwọn ilẹ̀ yẹn gan fún ọ̀tọ́ bẹ́ẹ̀ kọ́lé pàápàá. báyìí àṣemá labara bẹ̀yẹn náà. so nípa pé àwọn ilẹ̀ ká gbin ewé àti egbò tá a bá gbìn báwo la ṣe fẹ́ rí lò gbogbo ilẹ̀ tó ń kọ́lé sínsìn láti máa gbìn wọ́n síbẹ̀ nígbà tá a fẹ́ a ní pé a ní ewé ewúro àwọn kan bẹ̀rẹ̀ pé ká bá wọn wá ewé ewúro ká lọ kó rí gbẹ̀rẹ̀ fún kó pọ̀ ẹ wá wò tá a bá ní báwo la ṣe máa rí àwọn bèrè ewé mèrèǹgà
ewé moringa ń sìn tábà ní abẹ́bẹ́ àwọn ṣe kó pọ̀ tọ́ni ká bá wọn lọ ká sẹ́yìn sí òkè òkun mí ìlànà fi àfikà gbìn. ẹ̀dẹ̀ máa ń ṣe lóòótọ́ bẹ́ẹ̀. tí wọ́n wọlé wọn á fi gbọ́ ẹ̀wọ̀n yín àwọn tá a ti package fi ti ń sìn ewé báyìí tá à ń sẹ́yìn sókè òkun. eléyìí ń kọ́ bàbá eléyìí tá à ń wò lọ́kàn ó tún níbi fúláwà lórí kí ló kọ eléyìí. iṣu mẹ́rin lélẹ́yìí. iṣu mẹ́rin lélẹ́yìí. fúláwà orí ẹ̀ ló ń jẹ́ iṣu mẹ́rin ni àbí ewé àbóhùn gangan. iṣu mẹ́rin náà ń pè é yẹn kí ni ìsàlẹ̀ yẹn iṣu ìsàlẹ̀ yẹn náà pè ní iṣu mẹ́rin ewé ẹ̀ nìyẹn. ok olè à ń lò ń bẹ iṣu mẹ́rin lónìí àbí ewé ògùn látara ń lò òun dáa fún ògùn ikọ́. ògùn ikọ́ tí èèyàn máa ní ikọ́ tó máa mú iṣu mẹ́rin yẹn pẹ̀lú oyin díẹ̀ náà nìkan mú ohun tó gbọ́lágbára díẹ̀ ṣe wọ́n mo tó wà níbi ọ̀rọ̀ iṣẹ́ wa yìí náà ni pé ó ní measurement bọ́tà bá sọ. àwọn kan tẹ máa sọ wọ́n ní ògùn Yorùbá ògùn ìbílẹ̀ ò ní measurement. àwọn yẹn sọ yìí pé ìfọwọ́sowọ́ àtọ́kùn ti doníṣègùn torí ẹ̀ kó bẹ̀ sí máa ta o kó béèrè káyọ̀ sàlẹ̀ bó ṣe máa ṣe lẹ́kùnrẹ́rẹ́ o. àǹfààní wà láti béèrè. wọ́n bá díẹ̀ nínú iṣu mẹ́rin yẹn nàbọ̀ ṣé ti rí ẹ wò ara àwọn ta pákéjì lè àwọn ewé lè. ewé ló di gbẹrẹ fún yìí. ta pákéjì so tá a bá ní farm báwo la ṣe fẹ́ ṣe ẹ wò òun náà ní òun la pákéjì yìí tá a bá ní àwọn egbò lélẹ̀ tá a bá ní báwo la ṣe ń sìn ẹ wò kọ̀nọ́fù lélẹ̀ kọ̀nọ́fù la pákéjì wọn wọ́n tún wà ń bẹ̀ wá ẹ wò ẹ̀rù lélẹ̀ òun la pákéjì. ẹ̀rù alámọ̀ àbí. tá a bá gbìn báwo la ṣe ṣe so bẹ́ẹ̀ bá ṣe pákéjì àwọn ewé tá à ń sẹ́ǹdì sókè òkun nípa ewé àti egbò nílé iṣẹ́ wa níbí o. táwa nọ́mbà 4 baba aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ ìwọ tó bá ní kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara nípa ó fẹ́ tọ́jú ara ẹ nípa ewé àti egbò ẹ máa bọ̀ lọ́dọ̀ baba aládò ní nọ́mbà 4 baba aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ nílùú Abẹ́òkúta Ògùn state ní Nàìjíríà. nọ́mbà yìí kọ́ 08028121088 08028121088. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó